báyìí làwa náà ṣe jáde kóònù létà sí gbéborun wá sí Òkìkí Film Village ní agbègbè Onídòǹdó Akínyẹlé local government ìlú Ìbàdàn ẹ̀ka lọ o. Film Village Òkìkí Films la wà yìí. nínú Ìbàdàn fẹ́ máa fi gbogbo ẹ̀ràn yìí ẹ̀yin fẹ́ mú wa láti kàn ní abẹ́rẹ́ ọ̀rọ̀ tí ìpínlẹ̀ Ajagunmalè tí ìpínlẹ̀ àti abẹ́rẹ́ ọ̀rọ̀ tí ìpínlẹ̀ gbogbo ààfin ọba nǹkan kan ní wọ́n dẹ̀ tún ṣiṣẹ́ lọ lọ́wọ́. Òkìkí Films. gbogbo àyè tẹ́ ń wò yìí òótẹ́ ni bẹ́ẹ̀ ni wọ́n tún ya fíìmù bẹ́ẹ̀. àǹfààní wà fẹ́ẹ́ náà láti polówó ọjà yín níkànnì yìí ẹ̀kọ́ nọ́mbà yìí lẹ̀ 08067109598 08067109598. àwọn àyíká tẹ́ ń wò yìí pátápátá tẹ́ bá dénú àwọn rúùmùsì yẹn ẹ gbà wípé títóbi ń tọ́lọ́run ọba. ó ní wọ́n tún sí lọ́wọ́ yìí. ara àwọn rúùmù wọn òun lélẹ́yìí tí wọ́n tún ṣe yìí. àti ìyá pa. àwọn àyíká wọn rèé bó ṣe lọ rèé òun lẹ́ ń wò yìí gbogbo tẹ́ ẹ wò yìí yàrá ìtura tí wọ́n sì tún ya sinimá ń bẹ̀ ni. símẹ́ǹtì ìdólẹ̀ ń bì yìí gbogbo bí tẹ́ ẹ ń wò yìí wọ́n á máa fi ya sinimá kódà wọ́n á máa fi ya pálásì gbogbo bí tẹ́ ẹ ń wò yìí báyìí pálásì ni bẹ́ẹ̀ ṣe ń wò yìí àwọn èèyàn wà ń bẹ̀ tí wọ́n ya sí lọ́wọ́ o iṣẹ́ ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń wò yìí gbogbo ààyè ló tẹ́jú lọ yìí Òkìkí Films. ààyè tẹ́ ń wò yìí wọ́n sì tún wá itú mi tí wọ́n fi pa ẹ̀rí àwọn kan ni wọ́n sì lọ́wọ́ yìí gbogbo bíbá yìí pátápátá wọ́n á máa jagun nínú ẹ̀ tó bá jẹ́ pé fíìmù tí wọ́n fẹ́ jagun ni Òkìkí Films nílùú Ìbàdàn ní agbègbè Akínyẹlé ibẹ̀ ní wò yìí. sọ tí àwọn òṣèré bá wá ṣiṣẹ́ ọ̀sẹ̀ kan ní ọ̀sẹ̀ méjì ní ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan ní wọ́n lọ síbẹ̀ láìsí wàhálà iná wà 24/7 tẹ̀tìrì báyìí. dákun bẹ́ẹ̀ ṣe wò wáyé ẹ bá wa share rẹ̀ kó lọ fà ẹ ṣeun tẹ́ ẹ̀ ń subscribe sí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Abẹ́rẹ́ Ọ̀rọ̀ TV a wà ní YouTube náà Abẹ́rẹ́ Ọ̀rọ̀ TV Pro àti Ajagunmalè TV ní YouTube ẹ ṣeun o. Abẹ́rẹ́ Ọ̀rọ̀ TV ìtẹ̀síwájú ọmọ Yorùbá.